Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelúyà Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni, nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bá ń kó. Nípa Prophet Ọ̀dẹ́délé, ṣé Ọ̀dẹ́dé àbí kí ló porúkọ rẹ̀? Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Bọ́dẹ́ wálé, bọ́dẹ́ délé, bọ́dẹ́ kinní kan. Prophet tẹ́ ń wò yìí. Tí gbogbo yín bá rántí, kò tí ì sí wòlíì kan ní Áfíríkà tá a wà lónìí tí wòlíì, tí bọ̀dá yìí, bàbá wòlíì yìí tí ò tí ì sọ̀rọ̀ nípa ẹ̀. Saint Moses Orímọládé gan-an tí wọ́n rán sí Áfíríkà ó ti sọ̀rọ̀ nípa ẹ̀. In fact, kò sí ọ̀rọ̀ tí ò sọ sí bàbá Mósè tán nígbà yẹn tí mo ní mò ń wá lọ tí wọ́n dẹ̀ júwe chọ́ọ̀chì ẹ̀ fún wa. Ìdímù, Orísunbáre nídìímù níbẹ̀ yẹn, ibẹ̀ ni wọ́n pe branch ẹ̀ tó wà ń bẹ̀. Mo dẹ̀ ní no problem. But ìgbà tán ṣe prógráàmù àmọ́ ìyẹn la mọ̀, ìjọ táwa lọ wọn ṣe program. Ok, mo ní no wàhálà, a máa sọ bí ìjọ tán bá ń ṣe program la máa lọ. But àwọn tá a kàn ló pé màmá ẹ fi bọ̀bọ̀ yìí sílẹ̀ pé àti Babalọ́lá o àti gbogbo ẹ̀ kò sẹ́ni tí ò tí ì sọ̀rọ̀ bá. Mo dẹ̀ ní ká mójú kúrò, ṣùgbọ́n mo fà á lé Ọlọ́run Mósè lọ́wọ́ pé àdàbí tó bá ti jẹ́ bó ṣe sọ fún bàbá Mósè tó ṣe júwe wọn yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n ẹni kí náà ń pè é, Ọlọ́run ò pẹ́ kó tó mú yàn. Ẹgbọ́n ohun tí wọ́n ní bọ̀bọ́ ìlọ ṣe láìpẹ́ yìí, àwọn ọmọ chọ́ọ̀chì ẹ̀ tó wà ní Ọ̀ṣun state. Wọ́n lọ Ọ̀ṣun state, ojú ibi tó ti bọ Ògún, ojúbọ Ògún àbí nǹkan bí ojúbọ Iyemọja náná lọ. Ọ̀ṣun Òṣogbo àdónà ó bọ̀, wọ́n ṣàní wọ́n lọ ojúbọ, wọ́n lọ gbàdúrà ń bẹ̀, wọ́n bá fọ́ gbogbo ojúbọ, wọ́n láwọn fẹ́ bà gbogbo ojúbọ jẹ́ o. Ìgbà tí àwọn ọmọ ìṣẹ̀ṣe náà rí wípé ó lọ bà ìṣẹ̀ṣe wọn jẹ́, àwọn náà bá gbéra, wọ́n bá lọ sí chọ́ọ̀chì wọn, wọ́n bá lọ ṣe kí ni o, wọ́n bá lọ bẹ́ ajá síbẹ̀. Mo wo fídíò yẹn báyìí, ajá, mo mọ̀ pé gbogbo yín lẹ ti rí, wọ́n dẹ̀ ti gbé nínú news tó jẹ́ wípé wọ́n ní wọ́n ń gbé bàbá yìí lọ. Mo wá gbọ́ nígbà tí àwọn BBC tí wọ́n interview Ọ̀dẹ́wálé àbí kí ló ń jẹ́, ṣé Ọ̀dẹ́bọ̀wálé, wọ́n bá interview ẹgbẹ́ ló bá sọ, wọ́n níbo ló bìlọ́ǹgì sí gan-an. Abẹ́ chọ́ọ̀chì ta lẹ gbé chọ́ọ̀chì ti yín sí o. Ló bá ní àwọn dá dúró ni o. Ló bá ní àwọn ò ṣe kìrìsìtẹ́nì. Ohun tó jẹ́ mọ́rọ̀ ẹ̀ wá gangan nìyẹn. Àṣẹ tó bá jẹ́ pé mo ti lọ ń gbà yẹn mo kàn fẹ́ yọra mi lẹ́nu ni. Ó ní àwọn ò ṣe kìrìsìtẹ́nì, ó ní àwọn ò lo bíbélì, ẹ máa gbọ́ o, ó láwọn ò lo bíbélì, ó wá ní kí ló ń lo ó ní àtúnfi bíbélì díẹ̀, àtúnfi ká fi bíbélì díẹ̀, kákàn tún mú ká máa kàn ń lo bíbélì díẹ̀. Ṣé ẹ ti mọ̀ wípé orí ẹ̀ ò pé? Òun gan fún rẹ̀ ti mọ̀ wípé àṣìṣe onígbàgbọ́ lòun. Ìgbà tí o fẹ́ bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ẹ tó bá morúkọ ẹ̀ dáadáa, orúkọ tí mo kọ sórí ìgbà tí mo fẹ́, mo ń bọ̀, mo máa gẹ̀ẹ́tì orúkọ ẹ̀ ń sìn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ̀ jáde orúkọ ẹ̀ gangan, Ọ̀dẹ́wálé àbọ̀dẹ́wálé, kí ni mo kọ síbẹ̀? Sorry, orúkọ ẹ̀ ni mò ń wá, àkọlé program yìí mo fẹ́ mọ Ọ̀dẹ́dọ̀yìn, ẹ ṣe Ìsìkẹ́l Ọ̀dẹ́dọ̀yìn. Ẹ ti rí wípé aláṣìṣe ẹ̀dá ni.
kò sẹ́ni tó pè é, torí àwọn ọmọ rẹ̀ tá a bá ní ta ló fi jọ, wípé ta ló fi jọ nínú kìrìsìtẹ́nì, wípé àwọn kan ti lọ ojúbọ Ògún tán lọ bàjẹ́, ó lọ ojúbọ wọn, ó lọ ṣe. Saint Moses Orímọládé ò lọ ojúbọ àwọn ẹnikẹ́ni, ó bá wọn wí ni. Bàbá Mósè Orímọládé nígbà yẹn ó fẹ́ fi rẹ̀ wí áńgẹ́lì ni, ìwọ ò dẹ̀ lè fira rẹ̀ wí áńgẹ́lì tó ró nígbẹ́ nínú nìwọ. Ó fẹ́ kọpí, wọ́n fẹ́ ṣe wípé tí wọ́n tún àwọn ní agbára, àbí pé àwọn lágbára, àwọn jẹ tẹ́lẹ̀ kù, ló fi lọ sójúbọ Ọ̀ṣun láti lọ fẹ́ bàjẹ́. Ṣé tí wọ́n rán wa sí nìyẹn? Saint Moses Orímọládé ti parí iṣẹ́, olùgbàlà Áfíríkà tán rán wá, ó ti parí gbogbo iṣẹ́ yẹn fún wa. Má tan rẹ̀ jẹ, kì í ṣe gbogbo ayé nìkan ló lè, gbogbo ènìyàn ò lè di kìrìsìtẹ́nì. Jésù Kristi nìkan ló lè mú ènìyàn di kìrìsìtẹ́nì. Onígbàgbọ́, ẹ má jẹ́ á lo kìrìsìtẹ́nì, ẹ jẹ́ ká lo onígbàgbọ́. Jésù Kristi nìkan ló lè pe ènìyàn sí agbo. Wá ka Bíbélì ẹ tó gbé dání yẹn gan. Jésù Kristi sọ pé kì í ṣe ẹ̀ka débẹ̀, kì í ṣe gbogbo ènìyàn la rán mi sí. So o kà débẹ̀, kì í ṣe gbogbo ènìyàn la rán mi sí. Ṣùgbọ́n bí àwọn àgùntàn mi bá gbóhùn mi, wọ́n á ṣe kí ni o? Wọ́n á tọ̀ mí wá. Ìkọjá àyè ni fún ẹ, Ọdẹ́dọ̀yìn, Ezekiel, ẹ ṣe o. Ìkọjá àyè ni, torí wípé a pè ọ́ bẹ́ẹ̀, a rán ẹ bẹ́ẹ̀ láti lọ sí ojúbọ. Bóyá wọ lòdẹ o gbàgbára fún àwọn ọmọ ẹ wípé kán lọ sí ojúbọ, o ti rí bí àwọn ọmọ ẹ wọ́n ti lágbára, wọ́n lè lọ sójúbọ láti lọ bà ojúbọ wọn jẹ́, kò kàn ẹ́. Kì í ṣe bọ́n ṣe ń pè yàn sí ojú ọ̀nà ìgbàlà nìyẹn. Ẹni tá a fi ṣẹ́ rán nígbà tí ojú wà ló dúdú, tójú tí gbogbo nǹkan tó ṣe, tí iṣẹ́ ìsìn fẹ́ bẹ̀rẹ̀, tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ wípé ìfìgbàlà fẹ́ wọ Áfíríkà, àwọn náà fúnra wọn ló lè ṣe é, torí onígbẹ́ nínú kan, ènìyàn lásán kan, àti wípé ènìyàn tó bá bá obìnrin dàpọ̀ kan ò ní lè ṣe é, ò ní lè ṣe é. Ẹni bá bóbìnrin dàpọ̀, ẹni bá bá ọkùnrin dàpọ̀, kò sí orú agbára tó o ní, ò ní lè kọjú wọn. Ṣùgbọ́n àwọn fúnra wọn ti mọ̀ wípé àwọn làwọn lè ṣiṣẹ́ yẹn, wọ́n gbéra wọn wá, wọ́n yíra wọn padà, wọ́n dẹ̀ wá sí Áfíríkà. Saint Moses Orímọládé dẹ̀ ṣiṣẹ́ ìgbàlà tó lè ṣe. Ó gbàgbára lọ́wọ́ gbogbo onígunnu kó gbogbo wọn, onífàgbégbá ìfàlẹ̀, ó tọ bàbá Mósè lẹ́yìn. Àwọn tó lè tọ́ lẹ́yìn, gbogbo wọn di kìrìsìtẹ́nì, wọ́n dẹ̀ di onígbàgbọ́, wọ́n dẹ̀ di séráfù. Ìwọ àpè ọ́ Bible school ló lọ. Ẹ̀yin pásọ̀ kan náà máa ń ṣe mistake orú ẹ̀bẹ̀ yẹn o. Ẹ lọ Bible school, ẹ dé, ẹ lẹ̀ ti lágbára, ẹ nínú ìwo kìnìún lẹ̀ lọ báyìí o, ẹ fẹ́ lọ kọjú kìnìún ni o, torí pé Jésù, òun fi Jésù yangàn. Jésù tó fi ń yangàn tí ò dá ẹ mọ̀. Ibi tí àṣìṣe gbogbo yín wà nìyẹn o. Òun fi Jésù yangàn. Ẹ ṣàánú ọ̀tọ̀. Jésù tó fi ń yangàn, tó jẹ́ wípé kò dá ẹ mọ̀. Báwo lẹni tí ò dá ẹ mọ̀, báwo lo ṣe fẹ́ pé tó máa dá ẹ lóhùn? Ẹ lọ Bible school, tẹ bá ti di ẹlẹ ti di pastor, ẹ ní igbó irúmọlẹ̀ lẹ lọ báyìí, ẹ fẹ́ lọ fèsì irúmọlẹ̀ torí ẹ ti gbàgbára. Ta ló rú ẹ lágbára? Òkè tó bá lọ gbàgbára, ṣé mo pè é sójú iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn? Ṣé jẹ́ Ọlọ́run pè é wípé bó o ṣe lọ Bible school tó o dé yẹn o, igbó irúmọlẹ̀ ni kó máa forí lé? Mo béèrè, igbó irúmọlẹ̀ ni kó o lọ báyìí o. Ṣé wọ́n rán ẹ bẹ́ẹ̀? O mọ̀ wípé ẹni tán bá rán níṣẹ́ náà máa ń tì lẹ́yìn ni. Ọdẹ́délé Ezekiel, o mọ̀ ẹni tí mo bá rán ni màá back. Ẹni tí ènìyàn ò bá rán níṣẹ́ tó o bá lọ dáṣẹ́ jẹ́, wàá ṣẹ̀wọ̀n.
bẹ́ẹ̀ ni o ènìyàn máa ṣẹ̀wọ̀n tó o bá dáṣẹ́ jẹ́ iṣẹ́ tí Ọlọ́run ò bá rán ẹ tó o bá lọ jẹ wàá ṣẹ̀wọ̀n torí wípé bàbá Mósè aràn òun fúnra rẹ̀ olùgbàlà tó fẹ́ gbà wá Áfíríkà là ìgbà tí àìmọye police station ní Kàbà ṣé bí gbogbo aláníwèé ìtàn bàbá Mósè nígbà tí ó kojú àwọn onígunukú àti àwọn olórìṣà tí wọ́n ní wọ́n wá gbé bàbá Mósè dé Kàbà police station wọn ńgbà tí bàbá Mósè débẹ̀ ó bẹ̀rẹ̀ sí wàásù ìrere fún wọn wọ́n ní bàbá ajẹ́lẹ̀ lọ́dún yẹn lọ́hùn ajẹ́lẹ̀ police station ṣe kí ni ó gba Jésù gbọ́ wọ́n dá bàbá Mósè sílẹ̀ ibẹ̀ náà ti dá sílẹ̀ ibẹ̀ ni ó ti kọrin wálé ibẹ̀ ni gbogbo wọn ti rí ìdásílẹ̀ gbà ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà ibi tí orin yẹn ti jáde nìyẹn ọdún ìdásílẹ̀ tí adábà ṣé ìwọ wọ́n rán ẹ ta ní bá bọ̀nà ẹ Ọdẹ́délé Ìsíkẹ́lì ó dẹ̀ tún ní ìsìn tiẹ̀ yàtọ̀ gan gédégbé kí ló dé tó o bá mú wáìtì bàbá St. Moses Orímọládé kí ló dé ta ló máa mọ̀ wípé bọ̀bọ́ yìí kì í ṣe Séráfù gbogbo àwọn ọmọ chọ́ọ̀chì ẹ̀ sí ànẹ́sì ní aṣọ wa ni wọ́n ń wọ̀ o tẹ́ bá rí fídíò tán ṣe yẹn white ní gbogbo wọn kó sí o lè mọ̀ yàtọ̀ nínú àwa Séráfù àti Ọdẹ́délé nínú chọ́ọ̀chì wọn o ìgbà tó dẹ̀ ṣe interview fún ó láwọn ò ṣe Séráfù àwọn ò ṣe kírísítẹ́nì àwọn dá dúró ṣọ́ọ̀ṣì tiwọn àwọn mú wá látojú òfurufú kinní kan ìjọ kinní kan àwọn ò tún lo bíbélì ṣùgbọ́n àwọn kàn ń fi bíbélì kún díẹ̀díẹ̀ òpònú nígbà tó o bá lo bíbélì lẹ́nu ẹni tó lòún gbé pásítọ̀ ta ló pè ẹ́ sójú iṣẹ́ mo béèrè torí ẹni tí mo mọ̀ pé ó máa pè ẹ́ sójú iṣẹ́ bíbélì ló máa gbélé ẹ lọ́wọ́ tó bá jí ọmọ Ọlọ́run ni ẹ ní tòótọ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe ní tòótọ́ tó bá jẹ́ Jésù Kristi ló fẹ́ tẹ̀lé mo mọ̀ wípé bíbélì ní Jésù máa ń gbélé èèyàn lọ́wọ́ ọ̀rọ̀ tiẹ̀ ò kọjá bíbélì ìwọ tó bá wá níwọ pásítọ̀ ó kàn ń lo bíbélì díẹ̀ a kàn ń fi bíbélì kún ó lọ tẹ̀wé tiẹ̀ jáde nìyẹn àbí ó lọ ṣẹ̀ṣẹ̀ ṣèwé tiẹ̀ ìsìn tiẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ jábọ́ lójú sánmọ̀ ni ẹni bá mojú Ọdẹ́délé Ìsíkẹ́ everybody yín ẹ̀yin kan ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ẹ jẹ́ pé ṣàkíyèsí torọ́ ọmọ yín ó ti ń ré kọjá ewé lọ ẹ̀yin fámílì àti ìyàwó ìwọ ìyàwó ẹ̀ ó jẹ́ pé ṣàkíyèsí kó mọ̀kàn sọ ẹ̀dùn òpó ọ̀sán gangan torí iṣẹ́ tí àrán Ọdẹ́délé Ìsíkẹ́ ló ń jẹ́ iṣẹ́ tí àrán ló ń jẹ́ o inú mi sórí ohun tí àwọn irúmọlẹ̀ àbí àwọn ọmọ oníṣẹ̀ṣe lọ ṣe sínú ṣọ́ọ̀ṣì ẹ̀yẹn èrè ọ̀yọ́júràn èrè ẹni tí ò gbọ́ràn sí àṣẹ Ọlọ́run èrè ẹni tí ò jókòó jẹ́jẹ́ síbi tí wọ́n fi sí èrè tó máa ń jẹ ló jẹ yẹn inú mi dẹ̀ dùn fún ẹ̀yin ọba Ọ̀ṣun state ọba ìlú yẹn wọ́n náà ti church yẹn pa gbódìgbà tí wọ́n bá parí ẹjọ́ yẹn kán tó lè ṣèṣin bẹ́ẹ̀ dáṣọ fine afaramọ bó tilẹ̀ jẹ́ ó ti lóun ó ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n aṣọ wáìtì wa ló mọ̀ mí wọ̀ o ẹni bá rí ara òdì Séráfù ni kì í ṣe Séráfù o ó ti lóun ṣùgbọ́n mo rò ẹ́ bó ṣe níwò ó ṣe Séráfù o ìsìn ti ẹ̀yìn jọ lọ wáṣọ ara wọ̀ o torí kò sẹ́ni tí ò fàtẹ́bí ẹ̀mí mọ́ ṣé bí gbogbo yín rí tó bá ń gbẹ̀mí lórí afẹ́fẹ́ tó bá ń kárìbà ọlọ́dà ẹ̀jú bàbá mi kárìbà ṣe bí èmi ò mọ ẹni tó fún lẹ́mìí ńgbà tí ò lo bíbélì tá ń fún ẹlẹ́mìí mímọ́ báwo lẹ̀mí ṣé èmi omi ló ń lò wá bẹ́ẹ̀mi èmèrè oríṣiríṣi amúnidẹ́sẹ̀ ni bọ̀bọ́ yìí ẹ jọ̀ọ́ o ẹni bá lọ wá sọ ara wọ o bá wa bọ́ sùtánà tó pa gbogbo wa pọ̀ sílẹ̀ gbàbí tó báwọn ọmọ ẹ ṣe ń wọ̀ yẹn aṣọ Séráfù náà ń wọ̀ èyí tó mú yìí bí bàbá Mósè Orímọládé ṣe ní ká máa wọ̀ gan-an ni
bá wa change ẹ̀. O ò ṣe white garment church, o ò ṣe sẹ́ráfù, o ò ṣe síà, o ò ṣe kìrìsìtẹ́nì. Jọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ lọ sí ọjà lọ bá wa mú decoration tiẹ̀. Ìwọ ṣẹ̀ṣẹ̀ lọ máa lo gbogbo nǹkan tí bàbá Mósè ti ṣe sílẹ̀, toró o ti gbẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n níbí báyìí. Kò sí èbúbú tó bú ṣe tí mo sì sorí mọ́ ládé tán. Kò sí èbúbú tó bú bàbá Mósè o. Ó bù sí ó ní bàbá Mósè ní kinní kan lọ́mọ àlè játidàtí tó máa kú sẹ́wọ̀n ẹ̀. Ó ní bàbá Mósè ní kinní kan lẹ́rùn. Ìyẹn ni mo fẹ́ lọ jábà wípé bóyá kó wá ṣó mi, ṣùgbọ́n mo mọ̀ pé mo fà ẹ́ Ọlọ́run tí mo fà ẹ́ lé lọ́wọ́ ẹ̀ ó máa jìyẹ. Ó di dandan nítorí ó máa jìyẹ nu ọ̀rọ̀ tó sọ yẹn. Lọ́jà lọ mú kọ̀stúmù tiẹ̀. Ìkan níbí tó lòun 23 àbí kí ló lòun jẹ́ nígbà yẹn, tó ní ọmọ mùsùlùmí lòun, òun ṣẹ̀ṣẹ̀ rọ́wọ́lú ìgbàgbọ́ ni, tó mú àkísà tó gbé lérí àgbélébù tó ń wọ́de kiri, tó ní mo ṣe fún un lálákísà nìyẹn. Mo dẹ̀ sọ fún ò ní sórí burúkú. Kò sẹ́ni white ló ń wọ̀ ẹ́ sí, gbogbo ayé ló rò bí sẹ́ráfù. Gbogbo àwọn ọmọ wa pátá sẹ́ráfù ló dẹ̀ kún bẹ̀ bíbà, àti ayọ̀ ní àtayọ́ ní àti everybody náà ń lọ síbẹ̀ ní kọ̀tún. Lọ́jà mo sọ fún yẹn, lọ sọ́jà. Costume pọ̀ gan-an, aṣọ téèyàn lè fi ṣèsìn, ṣùgbọ́n sórí iṣẹ́ tí mo ṣe sórí Mọ́ládé, òun ni wọ́n fi white rán, òun ló mú wá, òun ló ge bẹ́ẹ̀ ṣe máa wọ̀ ọ́. Ìwọ tó wá fẹ́ wọ aṣọ white yẹn, o gbọ́dọ̀ lò ní mímọ́. Tó o bá wò wípé aṣọ yìí ó wù mí láti jẹ́ kémi náà máa lo orú ẹ̀, wàá ṣe ní mímọ́ ni o. O ò ní wá bà white yẹn jẹ́ fáwọn tó ní white gangan tí wọ́n wọ white yẹn. O ò ní bàjẹ́ fún wọn. Celestia náà ó ń lọ white, o ò ní bàjẹ́ fáwọn sẹ̀lẹ̀ náà, torí àwa mùsùlùmí sọ̀mọ́ pé àwọn mùsùlùmí náà ṣe kí ni, àwọn náà ń wọ white. Oníkálùkù wọn àwọn ọlọ́sùn náà máa ń wọ white. Ọ̀rúnmìlà náà ìró àti bùbá náà fi ti wọ́n rán, ṣùgbọ́n nínú àti oníkálùkù ṣe kí ni ó yàtọ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń wọ tiẹ̀ ọdẹ́dẹ́lẹ̀ yìí, Ezekiel àtàwọn ọmọ church yẹn is like CNS. Wà bá wa lọ́jà, wà á lọ ránṣọ ara fún wọn. Kò lọ mú kọ́lọ̀ tó bá wù ẹ́ lọ sọ́jà yàtọ̀ sí white. Gbàbí tó bá wù ẹ́ lọ, bí oníṣàngó nìwọ náà máa mú. Ṣùgbọ́n pé kán máa fojú sí, tẹ́ bá rí gbogbo kọ́mẹ̀ntì tí mo rí lábẹ́ báwọn CNS yẹn ṣe ń ṣe ni, àwọn CNS wọ́n ti jọra wọn lójú. Mo kàn wá, mélòó ni mo wá fẹ́ dá lóhùn? Áńkì mi dà ẹjọ́. Èèyàn mélòó ni mo fẹ́ dá lóhùn wípé mi máa ń kì wá. Èèyàn mélòó ni mo fẹ́ dá lóhùn wípé bàbá yìí o kì í ṣe CNS o. Òun ló jẹ́ wá lónìí pé mo fẹ́ sọ̀rọ̀ lé, torí ojú CNS everybody fi ń wò. Wọ́n rò bí CNS kì í ṣara wa o. Ọdẹ́dọ̀yìn Ezekiel kì í ṣe CNS o. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ṣe CNS, ẹ lọ gbọ́n tó wí lórí BBC, ẹ lọ gbọ́ fún rẹ̀, ẹnu ara ẹ̀ ló fi sọ wípé òun ò ṣe CNS, òun ò ṣe kìrìsìtẹ́nì, ìsìn tòun jábọ́ látọjú sánmọ̀ ni o. Bọ̀ mo wá bẹ́ẹ̀ ń tó pa èmi àti ẹ pọ̀ gangan ni white tó lọ mú yẹn. Tó bá jásọ ara lòun wọ̀n sí, kò sí èyí tó kàn mí, màá ní kó gbabi tó bá wù ẹ́ lọ. Ṣùgbọ́n sórí white yẹn, má bà white yẹn jẹ́ fáwọn tó ní white. Lọ mú kọ̀stúmù tiẹ̀, torí ó tún ti ní Bíbélì gan díẹ̀díẹ̀ lẹ máa ń lò ó. Èmi ò mọ̀wé tán gbélé wọ lọ́wọ́, ìsìn tiẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ wù láti ilẹ̀ ni, ẹ̀nà wàhálà. Díẹ̀díẹ̀ ló ń lo Bíbélì. Má bẹ́ẹ̀ náà o, lọ wá sọ tiẹ̀ wọ̀. Jọ̀ọ́ bá wa yọ gbogbo traces tó jẹ́ CNS kúrò, torí mo mọ̀ wípé ọmọ àlè ni ẹ̀yin kan nígbà tí ẹ bá ti fẹ́ gbọ́ correction mọ́. Nígbà tẹ́ ẹ bá ti fẹ́ gbọ́ correction, tẹ́ ẹ fẹ́ gbọ́ràn, ẹ fẹ́ wà independent, ẹ fẹ́ máa sòṣì tó wù yín, ẹ lọ dá dúró. Ní ẹ lọ dá dúró. Ṣọ́ọ̀ṣì tèmi o, àmì independent. Èyí eléyìí náà kí ló ń jẹ́ yìí? Ọmọ yìí ti ń jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
èyí tó wà ń bàdàn tí wọ́n mú kéèsì ẹ̀ wáyìí. Ìgbà tí mo béèrè wípé abẹ́bo ni Gabriel, abẹ́bo ló gbé chọ́ọ̀chì ẹ̀ sí pàápàá, ṣé kò ní àwọn ẹbí tó gbé chọ́ọ̀chì sí ni? Wọ́n ní kò wọ́n ló dá dúró ni. A ti mọ ẹ̀yin tẹ́ máa ń dá dúró yẹn, àṣẹ dá dúró náà tiẹ̀ wà nínú àwọn apostolic yẹn, CAC nǹkan yẹn, ó ti ràn wọ́n náà o. Èmi rò bí sí Anes nìkan ló wà pé mo dá dúró, àṣẹ ohun tó ń mú sí e tó mú kérúbù ló mú gbogbo wọn. Ṣé mọ̀ pé ọ̀dọ̀ yín ló ti wá? Mo ní mo ṣe máa ń sọ fẹ́yìn Séráfù wípé bí ìgbàgbọ́ bá bàjẹ́ orí yín ni, ẹ̀yin náà máa bi léèrè, tó rárá yín ni gbogbo wọn ti ṣẹ̀ jáde, torí ẹ̀yin ni wọ́n ń wò, ẹ̀yin ni bàbá wọn, ẹ̀yin ni ìyá wọn. Ẹ rí wọn ra yìí, eléyà ló ń dá dúró nígbà tó jẹ́ ẹ̀yin bàbá wọn gan bẹ́ẹ̀ ṣe ń dá dúró pépèpé nìyẹn, torí pé ẹ fẹ́ gbọ́ correction, torí pé ẹ fẹ́ wà lábẹ́ under, ẹ fẹ́ káwọn kan máa control yín, ẹ̀yin náà fẹ́ máa control ara yín. Ẹ fẹ́ kan sọ gbà kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ká check, ẹ fẹ́ kẹ́nìkan ní check yín. Ẹ là àwa náà dá dúró ni o, àwa independent lérí òṣì lérí irọ́ láìsẹ́ tó pè é sójú iṣẹ́. Ọ̀dẹ́dọ̀yìn Ìsíkẹ̀, mo fi Ọlọ́run Mósè bẹ́ẹ̀ lọ bá wa yọ aṣọ tó pa white wa pọ̀ kó lọ mú kọ́sítúmù tiẹ̀ lọ́jà o. Rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó fi yí wa lára ẹ, torí kò sẹ́ni tó mọ̀ báyìí white garment Séráfù náà ń pè é, torí gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ fìlà bí mo ṣe dé fìlà yìí ni gbogbo wọn dé tó ń dàmúre sí. Jọ̀ọ́ o lọ ra kọ́sítúmù tiẹ̀ lọ́jà o, torí o ti bú bàbá Mósè o, má wàá lo nǹkan ẹ o, lọ mú títì ẹ lórí ìkọ́ lọ rán àǹkárá fáwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ. Ìgbà bàbá ajé kílé lòun jẹ́ Adébóyè yìí, bàbá ẹ̀ tó kúrò nínú Séráfù wínà, ó lọ Ẹkúndayọ̀ mi, ó dẹ̀ lọ mọ́ aṣọ mi fáwọn ọmọ ẹ̀, ó ní aṣọ yìí aṣọ ara làwa ó mọ wọ̀, kán má bàa mọ òun mọ́ white garment bọ̀, bó tilẹ̀ jẹ́ pé tó dé wínà lónìí ìsìn Séráfù náà ṣe ń bẹ̀, kò yàtọ̀ sí Séráfù ń ṣe, ìsìn Séráfù náà ṣe ń bẹ̀. Wọ́n kàn pa sọ̀dà ní tí wọ́n náà lọ pa sọ̀dà kó má dà wá pọ̀. Àwọn ọmọ àlè tinú wa tẹ́lẹ̀ a sì ń bá wọn yẹn wípé ẹ̀rẹ̀ pọ̀ jù, ìwọ náà túbọ̀ ẹ̀dùn òṣì tiẹ̀. Kí ẹni tó lòun jẹ́ pásítọ̀ kó lòun lo bíbélì díẹ̀díẹ̀. Ẹ bá mi béèrè lọ́wọ́ Ìsíkẹ̀ pé kí ló wá ń lò jàre tí ò bá lo bíbélì, kí ló fi ń kó àwọn ọmọ chọ́ọ̀chì ẹ̀. Ẹ̀yin ìjọba wọn náà ti arrest ẹ̀, wọn náà ti ilé ẹjọ́, ẹ máa gbé lọ ilé ẹjọ́ yẹn bẹ́ẹ̀, ẹ máa gbé lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó lọ fèsì ìdájọ́ ẹ̀ ń bẹ̀. Tora fẹ́ bí léèrè, èmi fúnra mi gan fẹ́ bí léèrè, ibo ni kí ni ìwé tó ń lò fún àwọn ọmọ chọ́ọ̀chì ẹ̀, ibo ló ń dojú wọn kọ, orí ìwàásù wo ló wà fún wọn, ìwé wo ló ń lò tó fi ń tìjì àwọn ọmọ yẹn. Torí ó ní díẹ̀díẹ̀ làwọn kàn ń lo bíbélì, mo mọ̀ pé orí afẹ́fẹ́ tó wà tó jẹ́ pé gbogbo ayé ló máa gbọ́, ìbámu àti ẹ̀mẹ́sàn báíbù rárá, ó kàn dọ́ra àti bíbélì díẹ̀díẹ̀, ọmọ àlè àti bíbélì díẹ̀díẹ̀ lẹ́nu ẹni tó pè ní pásítọ̀. Ẹ̀yin kan gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ máa mójútó lélẹ́yìí, nǹkan tí association of kan fi wà nìyẹn. Bẹ́ẹ̀ nìkan bá lòun lálẹ́ wù lónìí, òun kàn lè gbé gbàgbọ́ kan dìde, òun gbẹ̀sìn kan dìde o, ó yẹ kí gbogbo yín tọ pinpin ẹ̀ jàre o. Ibo ni wọ́n ti ń bọ̀, abẹ́ ibo ló ti gba calling, ibo ló ti gba training, báwo ló ṣe gba ìpè. Ó yẹ kí ẹ̀yin kan náà, torí gbogbo ẹ̀ tó bá ní kìrìsìtẹ́nì lónìí ó máa ta bá gbogbo wa ní. Everybody kìrìsìtẹ́nì ṣe kìrìsìtẹ́nì kọ́ àṣàjà wa white garment, bẹ́ẹ̀ nìkan wọ white lónìí báyìí Séráfù ni. Ohun tó fi dá wa Séráfù àti Sẹ̀lẹ̀ mọ̀ ni pé Sẹ̀lẹ̀ ò wọ bàtà, kán ní ṣe ni Sẹ̀lẹ̀ náà tún wọ bàtà ni. Kérúbù ìbá ti rógo jù láyé. Ọpẹ́lọpẹ́ wípé àwọn yẹn ò tún wọ bàtà, ọpẹ́lọpẹ́ wípé Ọ̀ṣọ́fà òun náà mú kíná gborúkọ ẹ̀, ó ya dírẹ̀sì tí wọ́n pé ẹ̀yin ẹ máa rọ́ fún kọ́nà, ẹ̀yin ẹ máa ṣe ti yín báyìí, kí Séráfù máa rán ránẹ̀ kí bá ṣe ràn rè. Ìyàtọ̀ tó wà láàrin wa nìyẹn. Kán láwọn yẹn náà ń wọ bàtà, wọ́n ń ṣe gbogbo bí Séráfù ṣe ràn, kò sẹ́ni tó máa dára wọn mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pe Ọ̀dẹ́dọ̀yìn Ìsíkẹ̀ ṣàkíyèsí o, ó ṣe bẹ̀rẹ̀ ìyá ẹ̀ lójú pálí ni o, kó lọ nàgà mú gbogbo orí gbogbo tó ti bú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run pè
tó ti sẹnu ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó bú wọn, ó bú Babalọ́lá. Kò sí èbúbú tí ò bú Babalọ́lá, kò sí èbúbú tí ò bọ́ sọ, kò tiẹ̀ sí ìwò mo ló bú sẹ́yìn tí mo ti sọ Orímọládé, ta ni ò tí wàá bú gbogbo wọn dànù ló ti bébébébébé tó ti bú lọ. Ṣé wàá dẹ̀ wàá lọ lọ́fẹ̀ẹ́? Ṣé wàá lọ lọ́fẹ̀ẹ́ ni? Ọlá ọjọ́ kan tí àwọn bàbá yẹn tí wọ́n wà láì jẹ àìmu wọn ní orí wọn ò ní jẹ́ ó lọ lọ́fẹ̀ẹ́, wàá jìyẹ. Torí ìgbà tí wọ́n ti bí ìṣẹ̀dá ẹ, tí wọ́n ti bí baba ńlá ẹ, làwọn yẹn ti ṣiṣẹ́ ìgbàlà sílẹ̀. Iṣẹ́ ìgbàlà ń ló rọ̀ wọ́ lọ́rùn lónìí. Ló lè ṣe mú aṣọ white kan máa wé ní white pé mo fẹ́ nàgà mu. Àmùrè kan wà, ìlú kan wà, gbogbo táwọn yẹn ti ṣe sílẹ̀, táwọn fìyà àti àágùn wọn ṣe sílẹ̀. Òun ni wọ́n wá nàgà mú o ẹlẹ́nu bọ̀ọ̀lì. Tó wá bú wọn, òun ni wọ́n ń jẹ lónìí. Tó sẹnu gbọ̀ngbọ̀n. Amúnibúni, amúnisẹ̀. Ọlọ́run kó dáríjì ẹ́, ìdájọ́ ẹ wà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó pe àwọn yẹn máa ṣèdájọ́ ẹ̀ fún ẹ, ò ní lọ láì jìyẹ. Ìyẹ́ náà ló dẹ̀ ti bẹ̀rẹ̀ sí jẹ yẹn, múra sí i. Ṣùgbọ́n tèmi tó dé bá mi, tó bá ti kúrò níbi tán àhámọ́ tó wà yẹn, pààrọ̀ aṣọ ni o. Torí àìjẹ́ bẹ́ẹ̀, ọjọ́ tó bá ń ṣe sáfìsì níbí mo ti mọ ṣọ́ọ̀ṣì ẹ o, má rò bí mi tí mọ bẹ̀, mo ti mọ bẹ̀. Orísun Báre níbi ọ̀nà Ìdímù níbí báyìí, ibẹ̀ ló wà. A máa yọ sí ẹ wẹ́rẹ́. Wàwà àti kámẹ́rà náà la máa débẹ̀ o, mo dẹ̀ máa gbé sí láìfù lọ́jọ́ yẹn. Báwa change aṣọ ẹ má fẹ́rẹ̀ yí wa lára mọ́, torí ó ti ní òun ṣe síráfù. Ogun ayé ò ní borí wa. Èmi ò mọ gọ́ọ̀tì tó ní ohun tó yẹ àwọn aláwo náà ti ṣe tí wọ́n fún. Wọ́n ti lẹ bẹ́ Ògún, wọ́n bá ajá, wọ́n bí ajá sí ṣọ́ọ̀ṣì ẹ̀, wọ́n dẹ̀ ti tì í pa. Ìjọba àwọn ìlú náà ti ní ó dìgbà tán bá parí kéèsì yẹn dáàsọ. Èmi gan tiẹ̀ ní ẹ mọ́ sí ṣọ́ọ̀ṣì mọ́, torí kò lẹ́kọ̀ọ́. Kò lẹ́kọ̀ọ́. Àwọn ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ àwọn ìgbàlódé tí wọ́n dúró gbẹ̀kọ́ yẹn bó ṣe máa rí ìrìn yẹn. Kò lẹ́kọ̀ọ́. Eléyìí kì í ṣe ẹni tó ń dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. Inú owó pè wọ́n, wọ́n ti àjàrí owó bìrìbìrìbìrì, òun náà fi ń dá ṣọ́ọ̀ṣì lẹ̀ tòròtòrò. Wọ́n lẹ́kọ̀ọ́ àti rọ̀nù ẹ̀. Ṣé ìjà ni Jésù Kristi fi ṣe ló lọ? Ojúbọ wo ni wọ́n ní Jésù nínú Bíbélì tó pé dání? Ẹni tó bá fi Jésù lọ tó bá ti lóhùn ò gbà, kí ni Jésù sọ pé kẹ́ ẹ ṣe? Ẹ̀yin ọmọ ẹ̀yìn ẹ lọ. Ẹnikẹ́ni tẹ́ bá ti wọlé rẹ̀, tẹ́ bá ti ní àlàáfíà, tó bá ti ní àlàáfíà kọ́, gbọ́n bàtà ẹsẹ̀ ẹ sílẹ̀, gbọ́n erukuru yẹn, wàhálà àti ìdààmú rẹ̀ ó wà lórí ẹ̀. Ohun tí Kristi wí sáwà nìyẹn. Ẹ lọ wàásù. Ẹni ẹ bá ti délẹ̀ pé àlàáfíà fẹ́ wàásù náà, ẹ má gbọ́n ẹsẹ̀ ẹ máa bá tiẹ̀ lọ, kò lè dà. Ẹni tó máa ṣàwo inú awo wọn tó ń ṣe ẹbẹ̀ náà ti máa ṣèdájọ́ wọn. Ẹni tó ṣe kìrìsìtẹ́nì ẹ̀ náà ti máa ṣèdájọ́ ẹ̀. Mùsùlùmí ni ẹ, mùsùlùmí yẹn náà ti máa ṣèdájọ́ ẹ̀. Ẹni o bá wàásù fún tó bá ní kó gba Kristi, tí ò bá ti gba Kristi sì fílẹ̀ náà o. Ẹ jẹ́ kó gun omi, ẹ jẹ́ kàlàáfíà ṣẹlẹ̀. Ẹ má tún da ìsàlẹ̀ rú o. Òkè láti wàhálà òkè lẹ ti ń rí tó ti ń lọ yẹn. Ìgbà ẹ bá tún wá bẹ̀rẹ̀ tẹ́ fi da ìsàlẹ̀ rú, níbo lo ní kálukú yín fẹ́ sá sí? Fi olójúbọ lẹ̀. Tí Jésù bá fẹ́ lo bẹ̀ yẹn fúnra ẹ̀, ó mọ ohun tó lè ṣe. Jésù fúnra ẹ̀ máa sọ̀kalẹ̀ síbẹ̀, ló máa yí bẹ̀ padà. Tó bá dẹ̀ jómi ló fẹ́ fi ru gbogbo bẹ̀ lọ, kò bá bàbá mi níṣẹ́jú kan, ó máa fomi clear gbogbo ẹ̀ dànù. Kò kàn yín tó bá dẹ̀ rán iṣẹ́ tán bá rán ẹ, o ní wàá jẹ́. Ibi tán bá pè ẹ́ sí ni wàá jẹ́, kì í ṣe pé agbára kan gùn ẹ́. Ó lọ Bible school kan tí Jésù ò dá ẹ mọ̀, kò pè ẹ́ sójú iṣẹ́. Ẹ̀yin pásọ̀ àtẹ̀yin wòlíì kan, bóyá jàjà gbàwẹ̀ 40 ní, ta ló ti gbàwẹ̀ 40 days nínú yín? Kò sẹ́ni tó gbàwẹ̀ 40 nights and days. Bóyá jàjà gbàwẹ̀ 21 days kan, ẹ̀ẹ́lẹ̀ ti lágbára. Ṣé nípa àwẹ̀ ni ó pé? Àbí nípa ìpè? Àtìlẹ́yìn ìpè. Àtìlẹ́yìn ìpè ni ó jẹ́ ìpè o. Àtìlẹ́yìn gangan ló ń jẹ́ wòlíì. Tó o bá rò bí wọ́n pè ẹ́ sójú iṣẹ́, tí o bá rí, tí o bá sí àtìlẹ́yìn yẹn, o sí nǹkan kan tó àṣẹ o.
àtìlẹ́yìn wípé mo wà lẹ́yìn ẹ̀, máa nìṣó, gbogbo tó o bá tú mo bẹ́ẹ̀ tú, gbogbo tó o bá dè mo dè, torí pé ò tí ì kọjá ààyè ẹni o. Àtìlẹ́yìn tí àtìlẹ́yìn fúnra ẹ bá ti padà, ọjọ́ Kristi bá ti padà lẹ́yìn o ò ṣe wòlíì mọ́ o ò ṣẹni ìpè mọ́, kò tètè láti ọjọ́ tó o bá ti dìré kúrò lójú ọ̀nà. Ẹ̀yin tẹ́ gbéra yín ní Python, Reverend Jericho, General Worldwide, ọjọ́ Kristi bá ti kú ò lẹ́yìn ẹ, ó ti wà gbunduku, ó ti dòfo. Àtìlẹ́yìn gangan ni Jésù Kristi. Jésù Kristi gan ló ń jẹ́ ìpè. Tí ó bá ti báàkì ìpè yẹn mọ́, kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Ìhun tán bá dẹ̀ rán ẹ sí ni kò ṣe. Àwọn tán ti rán níṣẹ́, ẹ lọ bá oníṣẹ̀ṣe wí, ẹ lọ bá kinní kan, wọ́n ti lọ, wọ́n ti ṣe tiwọn sílẹ̀, wọ́n ti mú ìgbàlà yẹn ti dúró, Kìrìsìtẹ́nì ti dúró. Ṣòro bí iṣẹ́ kékeré níṣẹ́ tí mo sì sorí mọ́ ládé ṣe, ṣòro bí ogun kékeré ló jà ní ọdún yẹn lọ́rùn, àbó orí àkọọ́lẹ̀ àìmọye ìjà, ṣùgbọ́n àtìlẹ́yìn ìpè aràn ó lè ṣe, ó dẹ̀ jà, ó ṣẹ́gun. Bọ́n bá rán ẹ tó o bá lọ ṣe wà kúkú yà. Ogun ayé òní, ẹjọ́ o, ẹ fún mi ìṣẹ́jú kan, mo nídìí áǹkì. Mi wá lámàmà máa ń tà, ẹ máa wá áǹkì táwọn. Mo ṣàmọ̀ pé èmi ò rìn kí n má máa ń kì o. Mo ti rí o. Ẹ ṣé o. God bless you, yóò dára fún wa o. Ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ gbé bíbélì wa. Ìgbà tó tiẹ̀ ti lóhun ò mọ bíbélì, tó ti ní òun ò lo bíbélì díẹ̀, ẹ ti mọ̀ wípé kò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ibẹ̀ ló yẹ kẹ́yìn ìjọba ti mọ̀ wípé kò lẹ́kọ̀ọ́. Nígbà tí èèyàn ti sọ fún yín wípé bíbélì akàn ń mọ díẹ̀, ẹ ti mọ̀ wípé you are not a pastor. Ẹ ti mọ̀ wípé àwọn wòlíì èké tí wọ́n ti sọ ni wípé ní ìgbẹ̀yìn wọn á dé àwọn ni. Torí tó o bá mọ bíbélì, tó o mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, tó o mọ tí Kristi wí, tó o mọ tó gáìdì ẹ, ò ní ṣìwà o. Wàá mọ̀ pé ẹni tí wọ́n bá rán níṣẹ́ ló máa ń lojúbọ Ògún, wọ́n bá rán ẹ síbẹ̀, tó o bá ṣe é wàá rí ṣe. Ìgbà tí kan lóun lọ sínú ìwò kìnìún lọ́jọ́ kìíní àná, kí ló ṣẹlẹ̀? Òun náà fẹ́ ṣe bí bọ̀dá Dáníẹ́lì. I'm a pastor. Èmi náà mo fẹ́ lọ sínú ìwò kìnìún. Kí ni kìnìún ṣe nílùú wo? Onígbẹ̀ nínú ẹlẹ́ṣẹ̀. Ṣé àti ẹ̀ tí wọ́n pè sójú iṣẹ́, ṣé mo pè é sí tó lọ ṣe yẹn? Ṣé o rò bí wo ohun tí Jésù bá mọ̀ sí ló máa ń dá sí o? Àánú ẹ̀ ṣe mí. Ohun tí Kristi bá mọ̀ sí ni o. Tó bá ti mọ̀ sí ábàkì ẹ, tó bá dẹ̀ ti wù ẹ́ wò wípé iyèméjì ò sí nínú ẹ̀, ọmọ mi ni ẹ́ ní tòótọ́, ó máa bàkẹ́. Bọ̀ Jésù ti wo owó tó lọ bí ìwò kìnìún máa pa ẹ̀jẹ̀ torí ìmọ̀ sí ìdẹ̀ ó pè mí sí ìgbà tó ń lọ. Ó fi lọ̀ mí, kìnìún máa pa ẹ̀jẹ̀, kìnìún pàjẹ́ o. Ẹ sáà máa ṣeré gélé. Eré gélé ni fẹni tó ń ṣe oníkálùkù ló máa jíyìn iṣẹ́ ẹ̀. Tèmi ni máa wàásù ìrere fún wọn. Ẹni bá gbọ́ á gbọ́, ẹni tí ò ní gbọ́ máa wàásù ìrere. Ihun tí Kristi wí, èyí tó wà nínú tiwa gan àti ìrànjú ẹ̀ tán ẹ lójúbọ. Ọ̀dà a ti wà ní Jeremiah 36 ibẹ̀ ládé. A ti ka bí ẹ ti gbọ́ nígbà tí a kà wípé àwọn ọmọ Rákébù tó sọ fún pé àwọn ọmọ mi ẹ gbọ́dọ̀ kọ́lé, ẹ gbọ́dọ̀ ní ọgbà àjàrà, tí wọ́n dẹ̀ pa àṣẹ bàbá wọn mọ́. Ọlọ́run wá fi wọ́n yangàn, ó fi wọ́n yangàn lójú àwọn ọmọ Ísírẹ́lì wípé ẹ gbọ́ bí àwọn ọmọ Rákébù ti wí. Jónádàbù ó pàṣẹ fún àwọn ọmọ ẹ̀ dẹ̀ wọ́n gbà. Ṣé rí pé Ọlọ́run gbé wòlíì Jeremáyà dìde
lọ fi ọtí wáìnì lọ fi lo àwọn ọmọ Jónádàbù bóyá wọ́n máa ré kọjá àṣẹ bàbá wọn. Òun ni wípé iṣẹ́, mo sọ fún wa níjọ́ Monday, iṣẹ́ rẹ ló gbọ́dọ̀ ṣe sílẹ̀ torí àwọn ọmọ ẹ, nǹkan rẹ ló gbọ́dọ̀ fi lé wọn lọ́wọ́, ogún rẹ ló gbọ́dọ̀ fi lélẹ̀, àwọn ọmọ yẹn ò ní lè ré kọjá ẹ. Jeremiah dí ọ̀dọ̀ wọn, wọ́n ní Olúwa, ṣe rí pé Olúwa náà tún fi sọ, Olúwa sọ pé kí n fún yín ní ọtí mu. Kí ni wọ́n wí? Wọ́n ní láà, bàbá wa sọ pé àwa ò gbọ́dọ̀ mu ọtí, àwa ò gbọ́dọ̀ gbé ọgbà àjàrà, àwa ò gbọ́dọ̀ kọ́lé, àwa ò gbọ́. Ó kà á, inú Ọlọ́run dùn. Ṣé o ti rí wípé tó bá jẹ́ èèyàn pé gbọ́ràn sáṣẹ Ọlọ́run àbí Ọlọ́run ló ń rán mi sí yín láì mọ̀ wípé Ọlọ́run fi ń ṣe testing o. Inú Ọlọ́run wá dùn wípé ó máa náwọn ọmọ yìí ò mutí o, wọ́n ní bàbá wọn ti ní káwọn máa mú. Ọlọ́run wá fi wọ́n yangàn. Ó ní Jónádàbù kò ní fi ọkùnrin kan kù nínú ilé ẹ̀ níwájú mi. Ṣé àwọn ọmọ ẹ náà ìjọ ò lè sọ̀rọ̀ fún àwọn ọmọ yẹn kan gbọ́? Ìjẹ́ àṣẹ rẹ̀ múlẹ̀, ìjẹ́ ń tó dára ni wọ́n rí lọ́wọ́ èmi àti ẹbí? Ìjẹ́ ìwà rẹ̀ là ń wù bí? Ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ kí àwọn ọmọ ẹ lè jogún rẹ̀. Let's go. Bárúkù ka àkọsílẹ̀ nínú ilé Olúwa 36 láwa, Jeremiah 36 now. Ó sì ṣe ní ọdún kẹrin Jóákímù ọmọ Jòsáyà ọba Júdà ní ọ̀rọ̀ yìí tọ̀ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wípé, mú ìwé kíkà fún ara rẹ kí o sì kọ sínú rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí èmi ti sọ sí Ísírẹ́lì, praise the Lord, àti sí Júdà àti sí gbogbo orílẹ̀-èdè láti ọjọ́ tí mo ti sọ fún ọ, láti ọjọ́ Jòsáyà títí di òní yìí. Ó lè jẹ́ pé ilé Júdà yóò gbọ́ gbogbo ibi tí mo ti pinnu láti ṣe sí wọn, kí wọn kí ó lè yí padà olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀, kí èmi kí ó dárí àìṣedédé wọn àti ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Praise the Lord. Ṣé o ti mọ ìtumọ̀ tí àkọọ́lẹ̀ fi wà? Ṣé o ti mọ ìtumọ̀ Bíbélì fi wà? Ṣé o ti mọ̀ wípé ayé ìgbà yẹn àwọn kan ti kà á? Àkọọ́lẹ̀ yìí wípé èyí tó tún bọ̀ náà, àwa náà ti ń ṣe nǹkan tí àwọn tọ̀hún ṣe. By the time táwa náà ṣe ń gbé Bíbélì tá à ń kà á, a rí ṣé pé àwọn kan ó tiẹ̀ ti ṣẹlẹ̀ sí wọn, ohun tó ṣẹlẹ̀ sí wọn rèé, àwa náà ṣe kí ni o, à ń kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Ka gbogbo nǹkan yìí máa kọ́ọ́lẹ̀ Jeremiah, bóyá tí wọ́n bá kà á wọ́n á yí padà kúrò ní kí ni o, ọ̀nà búburú. Bàbá màmá, òun ni wípé Bíbélì, ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò lẹ́nu èmi àti ẹ náà o. Gbogbo ìwọ tó ló gbé chọ́ọ̀kì sílẹ̀ lónìí, gbogbo ìwọ tó ló dá chọ́ọ̀kì sílẹ̀, gbogbo ìwọ tó ní fáńdà ni ẹ, Bíbélì ló mọ̀ gbọdọ̀ máa ṣàkóso ayé ẹ. Ìwọ tó bá ti ní Bíbélì kọ́ ló ń lò, ẹ lọ close down church yẹ. Ẹ ti mọ̀ wípé ṣọ́ọ̀ṣì èṣù ló gbélẹ̀ fáwọn ènìyàn, kì í ṣe ti Ọlọ́run. Olè àti ọlọ́ṣà ni òpùrọ́. Nígbà náà ni Jeremiah pè Bárúkù ọmọ Nérà. Bárúkù sì kọ láti ẹnu Jeremiah gbogbo ọ̀rọ̀ tí Olúwa ti sọ fún un sórí ìwé kíkà náà. Ṣé ẹ ti gbọ́? Jeremiah ò lè, ó pe ta ni o? Ó pe Bárúkù wá ń bí, wá bá mi kọ́, èmi ò mọ sọ tí Olúwa wí, ìwọ bá mi máa ṣe kí ni o, bá mi máa kọ sílẹ̀. Ìwọ náà gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀, ìwọ náà gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ rere. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìwọ náà máa kọ́, tó ń ṣe máa kọ́. Àwọn ọmọ mi lọ́dún báyìí ntójú mi rí, ẹ̀yin ní ẹ mọ́ rìn ní bèbè báyìí, ẹ mọ́ rìn ní bèbè báyìí, kẹ́yìn náà mọ́ bá rí ntójú mi rí báyìí. Praise the Lord. Jeremiah sì pàṣẹ fún Bárúkù pé, a ṣe mi mọ́. Ṣé o ti gbọ́? Gbogbo ohun tójú ẹ̀ rí ó wá ń sọ fún bá a ṣe mọ́. A ṣe mi mọ́, èmi kò lè lọ sí ilé Olúwa, nítorí náà ìwọ lọ. Iṣẹ́ mọ̀ pé ó sì wà tó, yes, kan tí tú sílẹ̀.
inú túbú ibẹ̀ ló sì wà nígbà tí ó sọ fún Bárúkù yìí ọba ti mú pamọ́ sínú ilé túbú torí pé ó jíṣẹ́ kí ni o torí pé Jeremáyà jíṣẹ́ fún wọn ó ní wọ́n wòlíì náà tí a pè ní tòótọ́ tí o bá jíṣẹ́ kan oríran kan Ọlọ́run ní kò ṣe nǹkan kan tó o bá ṣe tó bá di ogun tó bá jí Ọlọ́run ló pè ẹ́ ní tòótọ́ wàá rí ìtúsílẹ̀ wàá ṣe kí ni o wàá rí ìtúsílẹ̀ ọba ṣe mọ́ wípé wọ́n ní bí ó máa wọ́n gangan ọba ní ẹ lọ mú wọn ṣe mọ́nú túbú inú túbú yẹn ló ti wá pé Bárúkù wípé máa bọ̀ wá bá mi kọ́ praise the Lord ẹja tẹ̀síwájú Jeremáyà sì pàṣẹ fún Bárúkù pé a ṣe mi mọ́ èmi kò lè lọ sí ilé Olúwa nítorí náà ìwọ lọ kí o sì kà á nínú ìwé kíkà náà tí ìwọ ti kọ láti ẹnu mi wá ọ̀rọ̀ Olúwa ní etí àwọn ènìyàn ilé Olúwa ní ọjọ́ ààwẹ̀ àti pẹ̀lú ìwọ ó sì kà á ní etí gbogbo Júdà tí wọ́n jáde wá láti ìlú wọn praise the Lord ó ní kí Bárúkù kó lọ bá ń ṣe kí ni o kó lọ bá ń kà á nílé kí ni wọ́n pè é ilé Olúwa níbo ni wọ́n pè nílé Olúwa jàre church ẹ̀yin kan tí ẹ̀ ní ṣọ́ọ̀ṣì ò sí o kò sí ṣọ́ọ̀ṣì láyé ìgbà yẹn ẹ̀rọ á ti máa bà mí màá tún máa gbọ́ lẹ́nu àwọn pásítọ̀ kan á ní sínágọ́gù ló wà kò sí ṣọ́ọ̀ṣì ibo náà pè nílé Olúwa torí pé ẹ̀ka bíbélì débẹ̀ ibo náà pè nílé Olúwa church àwa ń pè ní church lónìí òyìnbó English ló sì ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ilé Olúwa inú ṣọ́ọ̀ṣì ilé Olúwa ni Ọlọ́run pè é ibi tí mo fi orúkọ mi sí ilé Olúwa ti wà o ta ló bẹ̀rẹ̀ ta ló kọ́ bọ̀dá Solomon ló kọ́kọ́ kọ́ ilé Olúwa praise the Lord ẹjá tẹ̀síwájú ó lè jẹ́ pé ẹ̀bẹ̀ wọn yóò wá síwájú Olúwa wọn ò sì yí padà olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀ nítorí pé ńláńlá ni ìbínú àti ìrunú tí Olúwa ti sọ sí àwọn ènìyàn yìí Bárúkù ọmọ Nérià sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jeremáyà wòlíì ti pa láṣẹ fún un láti kọ ọ̀rọ̀ Olúwa láti inú ìwé ní ilé Olúwa láti ka ọ̀rọ̀ Olúwa yes ó sì ṣe ní ọdún karùn-ún Jóákímù ọmọ Jósíà ọba Júdà ní oṣù kẹsàn-án ni wọ́n kéde ààwẹ̀ níwájú Olúwa fún gbogbo ènìyàn ní Jerúsálẹ́mù àti fún gbogbo àwọn ènìyàn tí ó wà láti ìlú Júdà sí Jerúsálẹ́mù ṣé o ti rí wípé ó ti pẹ́ tán ti ń kéde ààwẹ̀ ó ti pẹ́ tán ti ń gbà ààwẹ̀ ọjọ́ ààwẹ̀ wà pé a kéde ààwẹ̀ o a fẹ́ fi òní gbà ààwẹ̀ praise the Lord hallelujah Bárúkù sì ka ọ̀rọ̀ Jeremáyà láti inú ìwé ní ilé Olúwa ní ìyàrá Gemaria ọmọ Sáfánì akọ̀wé ní àgbàlá òkè níbi tí ilẹ̀kùn ẹnu ọ̀nà ilé tuntun Olúwa ní etí gbogbo ènìyàn praise the Lord lójú gbogbo kíni o lójú gbogbo ènìyàn nínú ilé Olúwa wọ́n ka àkọsílẹ̀ náà sí etígbọ̀ àwọn ìjòyè nígbà tí Mékíà ọmọ Gemaria ọmọ Sáfánì gbọ́ gbogbo ọ̀rọ̀ Olúwa láti inú ìwé náà wá ó sì sọ̀kalẹ̀ lọ sí ilé ọba sínú yàrá akọ̀wé sì wò ó gbogbo àwọn ìjòyè jókòó praise the Lord yeah. ẹja bẹ̀rẹ̀ láti bí báyìí Bárúkù ọmọ Nérià ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jeremáyà wòlíì ti pa láṣẹ fún un láti ka ọ̀rọ̀ Olúwa láti inú ìwé
láti inú ìwé ilé Olúwa. Ó sì ṣe ní ọdún karùn-ún Jóákímù Jòsáyà ọba Júdà ní oṣù kẹsàn-án ni wọ́n kéde ààwẹ̀ níwájú Olúwa fún gbogbo ènìyàn ní Jerúsálẹ́mù àti fún gbogbo àwọn ènìyàn tí ó wá láti ìlú Júdà sí Jerúsálẹ́mù. Bárúkù sì ka ọ̀rọ̀ Jeremáyà láti inú ìwé ní ilé Olúwa. Àti kọjá bí yes. Nígbà náà ni Mikaiah ọmọ Gemaria ọmọ Sáfánì gbọ́ gbogbo ọ̀rọ̀ Olúwa láti inú ìwé náà wá. Ó sì sọ̀kalẹ̀ sí ilé ọba sínú yàrá akọ̀wé, sì wò gbogbo àwọn ìjòyè jókòó. Praise the Lord. Gbogbo àwọn ìjòyè jókòó níbẹ̀. Elisama akọ̀wé àti Denaiah ọmọ Semia àti Enatani ọmọ Akbori àti Gemaria ọmọ Safani àti Sedekia ọmọ Anania àti gbogbo àwọn ìjòyè. Nígbà náà ni Mikaiah sọ gbogbo ọ̀rọ̀ wọn nì tí ó gbọ́ fún wọn. Nígbà tí Bárúkù kà á láti inú ìwé náà ní etí àwọn ènìyàn. Nígbà náà ni gbogbo àwọn ìjòyè rán Jehudu ọmọ Netania ọmọ Selemia ọmọ Kusi sí Bárúkù wípé, mú ìwé kíkà náà ní ọwọ́ rẹ láti inú èyí tí ìwọ kà ní etí gbogbo àwọn ènìyàn, kí o sì wá. Nígbà náà ni Bárúkù ọmọ Neria mú ìwé kíkà náà ní ọwọ́ rẹ̀, ó sì wá sí ọ̀dọ̀ wọn. Wọ́n sì wí fún pé, jókòó nísinsìnyí kí o sì kà ní etí wa. Bárúkù sì kà ní etí wọn. Ǹjẹ́ ó sì ṣe nígbà tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ náà, wọ́n wárìrì èkíní sí èkejì rẹ̀. Wọ́n sì wí fún Bárúkù pé, àwa kò lè ṣe àìsọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún ọba. Wọ́n sì bi Bárúkù wípé, sọ fún wa nísinsìnyí, báwo ni ìwọ ṣe kọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí láti ẹnu rẹ bí? Bárúkù sì dá àwọn lóhùn pé láti ẹnu rẹ̀ ni ó sì sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún láti ẹnu rẹ̀. Ó ń sọ pé láti ẹnu Jeremáyà ló ti sọ gbogbo rẹ̀ o. Láti ẹnu rẹ̀ ni ó ti sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí fún mi. Èmi sì fi tádàwá kọ wọ́n sínú ìwé náà. Nígbà náà ni àwọn ìjòyè sọ fún Bárúkù pé, lọ fi ara rẹ pamọ́, ìwọ àti Jeremáyà, má sì ṣe jẹ́ kí ẹnìkan mọ ibi tí ẹ̀yin wà. Praise the Lord. Ṣé ti rí wípé ó ti pẹ́ tí ohun tó ṣe rí pé ohun tó ń ṣẹlẹ̀ ń sìn bẹ́ẹ̀ náà ló ti wà ní àtètèkọ́ṣe. Lọ fi ara rẹ pamọ́ torí pé ó sọ̀rọ̀ òtítọ́ o, torí ọba bóyá ọmọ kan má bàa gé ẹ lórí ni o. ẹ̀jẹ̀ àká ọba sun ìwé àkọsílẹ̀ náà níná. Ṣé ti rí ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo tí Ọlọ́run sọ ìgbà tó dọ́wà ọba ṣe kí ni o, ó sun níná. Wọ́n sì wọlé tọ̀ ọba lọ nínú àgbàlá, ṣùgbọ́n wọ́n fi ìwé kíkà náà pamọ́ sí yàrá Elisama akọ̀wé. Wọ́n sì sọ gbogbo ọ̀rọ̀ náà ní etí ọba. Ọba sì rán Jehudu láti lọ mú ìwé kíkà náà wá. Ó sì mú jáde láti inú yàrá Elisama akọ̀wé. Jehudu sì kà á ní etí ọba àti ní etí gbogbo àwọn ìjòyè tí ó dúró ti ọba. Ọba sì ń gbé ilé ìgbà òtútù ní oṣù kẹsàn-án. Iná sì ń jó níwájú rẹ̀ nínú ìdáná. Ó sì ṣe nígbà tí Jehudu ka ìwé 3 tàbí 4, ọba fi ọ̀bẹ ké ìwé náà, ó sì sọ sínú iná tí ó wà nínú ìdáná títí gbogbo ìwé kíkà náà fi jóná nínú iná tí ó wà ní ìdáná. Ṣé ẹ ti rí wípé ó ti pẹ́ tí ọmọ àlè ti wà, ó ti pẹ́ tí ìkà ti wà. Ọlọ́run sọ̀rọ̀ wípé ìwé yẹn kọ́lẹ̀ o, lọ kà sí etí wọn ní chọ́ọ̀chì, bóyá wọ́n á ronúpìwàdà. Kàkà jù tán fi máa ronúpìwàdà kí náà ṣe, wọ́n ka ìwé, ọba ní ẹ lọ dáná sun. Síbẹ̀ wọn kò wárìrì, wọn kò sì fa aṣọ wọn ya, àní ọba àti gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ó gbọ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. Ṣùgbọ́n Elitana àti Delia àti Gemaria bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọba kí ó má ṣe fi ìwé kíkà náà jóná, kò sì fẹ́ gbọ́ tiwọn. Ṣùgbọ́n ọba pàṣẹ fún Jeramaeli ọmọ Amileki àti Seria ọmọ Aseli
àti Selemia ọmọ Abdieli láti mú Bárúkù akọ̀wé àti Jerimaya wòlíì, ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́. Mo kéde rẹ̀, bó o bá rí àmì ṣe, ẹni tó ń wá ẹ̀mí èmi àti ẹ lórúkọ Jésù Kristi ó máa gba ikú wa kú. Ẹni tó ń wá ẹ̀mí wa láti pa lórúkọ Jésù Kristi, ẹ̀mí rẹ̀ máa bọ́ sí. Ọlọ́run yóò fi wá pamọ́, a ò ní bọ́ sọ́wọ́ ikú, a ní bọ́ sọ́wọ́ ìka ènìyàn. Ṣé o ti gbọ́? Olúwa ṣe kí ni o? Olúwa fi wọ́n pamọ́. Olúwa fi wọ́n pamọ́. Ẹni tí Ọlọ́run bá fi pamọ́ nìkan òun ló yọ nínú ewu. Kìkì àwọn tó Olúwa pamọ́ o, àwọn ló yọ nínú ewu o. Olúwa ò jọ̀wọ́ pa mí mọ́ o lọ́wọ́ ewu lọ́jọ́ gbogbo. Olúwa ṣe kí ni? Olúwa fi wọ́n pamọ́. Wọ́n ti ń wá ẹ̀mí rẹ, wọ́n ń wá ẹ̀mí mi. Gbogbo ẹni tó ń wá ẹ̀mí èmi àti ẹ láti pa, ilẹ̀ máa gbé wọn mì, wọ́n máa fẹ̀mí wọn di. Olúwa yóò pa èmi àti ẹ mọ́ lọ́wọ́ ìka ènìyàn, lọ́wọ́ ìka obìnrin, lọ́wọ́ ìka ọkùnrin, lọ́wọ́ ìka ọmọdé, lọ́wọ́ ìka àgbà. Ọlọ́run yóò fi wá pamọ́, a ò ní bọ́ sọ́wọ́ ikú. Praise the Lord. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa ò ní bọ́ sọ́wọ́ ikú o. Ẹ já tẹ̀síwájú. Jerimaya kọ ìwé mìíràn, ṣe ti rí. Ìwé àkọ́kọ́ ó ṣe kí ni o? Wọ́n jó níná. Jerimaya tún wá kọ ìwé míì, inú túbú náà ló wà o, níbi tí wọ́n fi pamọ́ sí. Let's go. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ Jerimaya wá lẹ́yìn tí ọba ti fi ìwé kíkà náà àti ọ̀rọ̀ tí Bárúkù kọ láti ẹnu Jerimaya wá jóná wípé, tún mú ìwé kíkà mìíràn. Ọlọ́run tún pàṣẹ. Jerimaya ó yá, tún mú ìwé míì, tún mú ìwé kíkà mìíràn kí o sì kọ gbogbo ọ̀rọ̀ ìṣáájú sínú rẹ̀ tí ó wà nínú ìwé kíkà èkíní tí Joakimu ọba Juda fi jóná. Ìwọ ò sì sọ ní ti Joakimu ọba Juda pé, báyìí ni Olúwa wí, ìwọ ti fi ìwé kíkà yìí jóná, o sì wí pé, èéṣe tí ìwọ fi kọ̀wé sínú rẹ̀ pé lóòótọ́ ọba Bábélì yóò wá, yóò sì pa ilẹ̀ yín run, yóò sì pa ènìyàn àti ẹran run kúrò nínú rẹ̀. Nítorí náà báyìí ni Olúwa wí ní ti Joakimu ọba Juda pé òun kì yóò ní ẹni tí yóò jókòó lórí ìtẹ́ Dáfídì, a ó sì sọ òkú rẹ̀ nù fún ooru ní ọ̀sán, oòrùn ní ọ̀sán àti fún òtútù ní òru. Ṣọ́tán. Kó tún kọ wípé tó máa gbẹ̀yìn ẹ̀rùn rẹ̀, òkú ẹ̀ báyìí wọ́n máa sọ fún oòrùn ni o. Èmi ò jẹ́ òun àti irú ọmọ rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ ní ìyà nítorí àìṣedéédé wọn, èmi ò sì mú wọn wá sórí wọn àti sórí àwọn olùgbé Jerúsálẹ́mù àti sórí àwọn ọkùnrin Júdà gbogbo ibi tí èmi ti sọ sí wọn, ṣùgbọ́n wọn kò gbọ́. Nígbà náà ni Jerimaya mú ìwé kíkà mìíràn, ó sì fi fún Bárúkù akọ̀wé ọmọ Neriah, ẹni tí ó kọ̀wé sínú rẹ̀ láti ẹnu Jerimaya gbogbo ọ̀rọ̀ ìwé tí Joakimu ọba Juda ti sun nínú iná, a sì fi ọ̀rọ̀ púpọ̀ bí irú èyí kún ọ̀rọ̀ ìwé náà pẹ̀lú. Praise the Lord. Ṣé ti rí pé ọ̀rọ̀ tó wà nínú alákọ̀ọ́kọ́ kò tí ì sí níbẹ̀ wípé wọ́n tiẹ̀ máa fi òkú Joakimu wọ́n máa sọ́nù, kò wá tún ní sí ẹnikẹ́ni tó máa rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọba lórí ìtẹ́ Dáfídì. Wọ́n wá tún fi eléyìí kún, wọ́n wá fi kún. A ti wà ní 37. Let's go. Ohun tí Sédékíà béèrè lọ́wọ́ Jerimaya. Sédékíà ọmọ Josiah sì jọba ní ipò Kóníà ọmọ Joakimu, ẹni tí Nebukadnesari ọba Bábélì fi jẹ ọba ní ilẹ̀ Juda. Ṣùgbọ́n àti òun àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ènìyàn ilẹ̀ náà kò fetí sí ọ̀rọ̀ Olúwa tí ó ti sọ nípa Jerimaya wòlíì. Sédékíà ọba sì rán Jehukali ọmọ Semia àti Safania ọmọ Mea àlùfáà sí Jerusalemu sí Jerimaya wòlíì wípé, ǹjẹ́ èmi bẹ̀bẹ̀ lọ́dọ̀ Olúwa Ọlọ́run wa fún wa. Jerimaya sì wólẹ̀, ó sì jáde láàrin àwọn ènìyàn. Jerimaya sì ń wọlé, ó sì ń jáde láàrin àwọn ènìyàn nítorí wọn kò tí ì fi sínú túbú.
ogun Fáráò sì jáde láti Egypt wá nígbà tí àwọn ará Kédíà dúró ti Jerúsálẹ́mù sì gbọ́ ìró wọn, wọ́n lọ kúrò ní Jerúsálẹ́mù. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ Jeremáyà wòlíì wá wípé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé, báyìí ni ẹ̀yin ó sọ fún ọba Júdà tí ó rán yín sí mi láti béèrè lọ́wọ́ mi, wò ó, ogun Fáráò jáde láti ràn yín lọ́wọ́, yóò padà sí ilé rẹ̀, àní Egypt. Àwọn ará Kédíà yóò sì tún wá, wọn ò sì bá ìlú yìí jà, wọn ò kó, wọn ò sì fi iná kùn ún. Báyìí ni Olúwa wí, ẹ má ṣe tan ọkàn yín jẹ wípé níní lọ àwọn ará Kédíà yóò lọ kúrò lọ́dọ̀ wa, nítorí wọn kì yóò lọ. Nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin lu gbogbo ogun àwọn ará Kádíà tí ń bá yín jà bolẹ̀, tí ó sì jẹ́ pé àwọn ọkùnrin tí ó gbọgbẹ́ ni ó kù nínú wọn, síbẹ̀ wọn ò dìde olúkúlùkù nínú àgọ́ rẹ̀, wọn ò sì fi iná kun ìlú yìí. Praise the Lord. Lórúkọ Jésù Kristi, wọn ò ní fi iná kun ìlú wa. Ìgbọ́ràn ṣe pàtàkì. Wọ́n mú Jeremáyà, wọ́n sì tì í mọ́lé. Ó sì ṣe nígbà tí ogun àwọn ará Kédíà gòkè lọ kúrò ní Jerúsálẹ́mù nítorí ogun Fáráò, ni Jeremáyà jáde kúrò ní Jerúsálẹ́mù láti lọ sí ilẹ̀ Bẹ́ńjámínì láti pín in ní láàrin àwọn ènìyàn. Nígbà tí ó sì wà ní ẹnubodè Bẹ́ńjámínì, balógun ìṣọ́ kan wà níbẹ̀, orúkọ ẹni tí ń jẹ́ Ìríjà. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ bí wọ́n sọ gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí Jeremáyà, ó ń sọ fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbàjọba. Òun ló fi dàbí àtúnsọ o, ẹni pé gbogbo ẹ̀ láti kà, ó ń tún sọ fún ẹni tó ṣẹ̀ gbàjọba. Ọba míì ti jẹ, wọ́n wá sọ tó ti ṣẹlẹ̀ sí Jeremáyà, wọ́n sọ fún ọmọ Sílémíà ọmọ Anania. Ó sì mú Jeremáyà wòlíì wípé, ìwọ sátọ àwọn ará Kédíà lọ. Jeremáyà sì wípé, èké, èmi kò sátọ àwọn ará Kédíà lọ, ṣùgbọ́n kò gbọ́ tirẹ̀. Bẹ́ẹ̀ ni Ìríjà mú Jeremáyà, ó sì mú tọ̀ àwọn ìjòyè wá. Nítorí náà ni àwọn ìjòyè ṣe bínú sí Jeremáyà, wọ́n sì lù ú, wọ́n sì fi sínú túbú ní ilé Jónátánì akọ̀wé, nítorí àwọn ti fi èyí ṣe ilé túbú. Bẹ́ẹ̀ ni Jeremáyà lọ sí inú ilé túbú àti inú yàrá sísókùkù. Jeremáyà sì wà níbẹ̀ ní ọjọ́ púpọ̀. Ṣé ti rí wòlíì o? Ẹ ti rí ohun tó ń jẹ́ wòlíì àìmọ́ṣẹ́dẹ̀ wà lórí Jeremáyà. Ohun tí Ọlọ́run bá sọ fún ọ, o gbọ́dọ̀ sọ ọ́. Ohun tí Ọlọ́run bá ní kó o ṣe, o gbọ́dọ̀ ṣe é. Ẹ ti rí ìjìyà, wọ́n fi sínú ihò inú òkùnkùn tí ò sí mọ́lẹ̀ ń bẹ̀. Ṣé o rí ìṣòro wòlíì bẹ́yẹn? O rí ohun tó ń pè ní ẹni ìpè? Ṣé butter and bread wá ni? Ibo ni wọ́n ti tì wọ́ mọ́ báyìí? Ibo ló wà tó o ti sáré lọ sóògùn owó? Àbí ebi ló pa ẹ́ lásán o. Ebi fìrífìrí ebi nìwọ́ rí tó o ti sáré lọ tẹ́ǹdì o. Ebi lásán, o rówó skul àwọn ọmọ san. Ọlọ́run pè mí, ó ní má ṣiṣẹ́, báwo mo ṣe fẹ́ rówó san? O ti sáré gba ìgbàlẹ̀ lọ, ìwọ ti lọ tẹ́ǹdì. Àwọ̀rò burúkú lẹ́yìn wá kiri ń tiyín. Bẹ́ẹ̀ ṣe máa rí ìyàn mọ́lẹ̀, bẹ́ẹ̀ ṣe máa ṣe oògùn owó, máa fọ́n dáwà kiri. Èèyàn rèé, wòlíì rèé o. Ó wà nínú òkùnkùn, inú ìsàlẹ̀ ògùn ilé túbú. Ibẹ̀ ló wà o. Iṣẹ́ ìránṣẹ́ náà ṣe débẹ̀ o. Kò pààyàn o. Ó rí ìran lásán. Ìran mélòó ni wọ́n rí báyìí? Èèyàn mélòó ló ti tú sílẹ̀? O mọ̀ ti tẹ́tí ẹ nídìí o. Bọ̀dá wòlíì, ìyá wòlíì, ẹ mọ̀ ti sawọ́rò lọ. Ẹ mọ̀ ti sawọ́rò torí ebi kékeré. Jésù á lè jìyà kí wọ́n máa sá. Ta ni ìbá jìyà? Ta ní irú àgbélébù Jésù wòlíì náà ni? Ìwọ ẹ̀yin mà ti sawọ́rò lọ. Àwọ̀rò gbígbóná kí ṣọ́ọ̀ṣì yẹn máa kún. Fìrífìrí pé kò sọ́mọ ọjọ́ ń ṣọ́ọ̀ṣì ẹ nìyẹn o. Tí ì pọ̀, bóyá ẹ̀yin mẹ́ta mẹ́rin, ẹ̀yin mẹ́rin ṣèsìn lónìí, ẹ̀yin mẹ́ta ṣèsìn lọ́la. Ó mọ̀ ti lọ sawọ́rò Jeremáyà rèé o. Wọ́n ló wà níbẹ̀ fún ọdún púpọ̀. Ọdún púpọ̀ mélòó ni ìwọ ti wà? O ti wẹ awo lọ dànùdànù. Bí rẹ̀ lèrè, inú awo wo ló wà? Torí kò ṣiṣẹ́ Olúwa, torí ebi pa ẹ́.
tó gbọ́n tán ní Jeremiah wọ́n tì í mọ́lé, ó wà níbẹ̀ fún ọdún púpọ̀ láì pààyàn, láì gbàyàwó, láì ṣe nǹkan kan torí pé ó ríran. Ṣé wọ́n ti jìyà wòlíì? Ó ti jìyà ìbí ẹni ìpè, so ti tẹ́ǹdì. Ẹja lọ. Nígbà náà ni Sédékíà ọba ránṣẹ́ pé ọba sì béèrè lọ́wọ́ rẹ̀ ní ìkọ̀kọ̀ ní ilé rẹ̀, ó sì wí pé ọ̀rọ̀ á wà láti ọ̀dọ̀ Olúwa. Jeremiah sì wí pé ó wà. Tí ó ti rí, ọba náà ránṣẹ́ á lọ pé ṣé ọ̀rọ̀ wà tí o fẹ́ sọ fún wa, sí kí lọ́lọ́run wí o. Á lọ pé ní kọ̀kọ̀, ẹni tó ti mọ́nú túbú, ẹlòmíì á tún pé kí ni Ọlọ́run wí sí wa, wá sọ fún wa. Ọ̀rọ̀ á wà láti ọ̀dọ̀ Olúwa. Jeremiah sì wí pé ó wà. Ó wí pé nítorí a fi ọ́ lé ọwọ́ ọba Bábélì. Pẹ̀lúpẹ̀lú Jeremiah sọ fún Sédékíà ọba pé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ọ́ o tó fi mí pamọ́ dọ́? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ọ́, tàbí àwọn ìránṣẹ́ rẹ, tàbí àwọn ènìyàn yìí tí ẹ̀yin fi mí sínú ilé túbú? Ṣótán? Kí lẹ̀ṣẹ̀ mi gan-an? Ṣé torí pé Olúwa rán mi níṣẹ́? Ìyà ń tán pè ní ẹni ìpè, ìyà nìyẹn. Àìmọ́ṣe ni o gbọ́dọ̀ ṣe ní tí Olúwa wí. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ bí ó ṣe ń yọ ènìyàn nínú túbú. Ọlọ́run ló mọ bí àwọn rògbọ́n ti mọ́lé, Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ torí Ọlọ́run fún ní àwọn revelation. Bẹ́ẹ̀ ló ń kọ ìwé, ó ń gbóhùn Olúwa. Àwọn rò bí ibi ni wọ́n ṣe lójú ara wọn, bó tilẹ̀ jẹ́ wípé ire ló já sí fún. Ìwọ tó mọ̀ ká ṣe torí pé Ọlọ́run rán wòlíì sí ẹ, wà ní ikú ló kù. Ikú kọ́ o, ikú kọ́. Ẹ̀yin wòlíì náà àti ẹni ìpè, o gbọ́dọ̀ dúró, o gbọ́dọ̀ ní ìfaradà nígbà tí o bá ń la ìṣòro inú ìpè kọjá. Kì í ṣoògùn owó ló kàn, ẹ̀yin pàìtọ́. Kì í ṣoògùn owó, kì í ṣe ọkẹ́ máa wọ́rò, awọ́rò gbígbóná, ẹlẹ́dẹ̀ ni ẹ lọ mú, kinní kan ni ẹ lọ bá wá. Kérò lè máa ya, kánsà máa ya torí ìdámẹ́wàá, torí kébi mọ́ bá pa ẹ́, ta ni ebi ìbá pa bí í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ bébí bá pa wá, síbẹ̀ a máa jẹun, a máa yó. Níbo ni àwọn wòlíì yín á wà nísinsìnyí, àwọn tí ń sọ tẹ́lẹ̀ fún yín wípé ọba Bábélì kì yóò wá sọ́dọ̀ yín àti sí ilẹ̀ yìí? Àwọn wòlíì Sédékíà ṣe náà tán jẹ. Kò ní wá, ọba Bábélì níbo? Ọlọ́run dẹ̀ gbé Jeremiah, ó ní àkókò yìí Jeremiah nìkan ni ẹni ìpè tí mo ń bá sọ̀rọ̀. Òun ni mo fi sọ fún wa wípé wòlíì lè pọ̀ nílùú o, wòlíì lè pọ̀ lágbo o, ṣùgbọ́n ẹni ìpè ò wọ́pọ̀. Ẹ lè jẹ́ ìránṣẹ́, ẹ lè jẹ́ wòlíì, o lè máa fèdèfò, o lè máa túmọ̀, wọ́n lè ti ta òróró lé ẹ lórí kọ́lọ̀ má pì ẹ́ o. Jeremiah wá ń bí léèrè ń bo làwọn wòlíì tó sọ ìsọtẹ́lẹ̀ fún yín wá wípé ọba Bábélì ò ní wá. Nítorí náà gbọ́ nísinsìnyí, èmi bẹ̀ ọ́ Olúwa mi ọba, jẹ́ kí ẹ̀bẹ̀ mi, èmi bẹ̀ ọ́ kí ó wá sí iwájú rẹ̀, kí ìwọ kí ó má jẹ́ kí èmi padà sí ilé Jónátánì akọ̀wé, kí èmi má bàa kú níbẹ̀. Sédékíà ọba sì pàṣẹ pé kí wọn kí ó fi Jeremiah pamọ́ sínú àgbàlá ilé túbú, àti pé kí wọn kí ó má fún ní ìṣù àkàrà kankan lójú, ti gbọ́, kí wọn kí ó máa fún ní ìṣù àkàrà kọ̀ọ̀kan lójoojúmọ́, àti láti ìta àwọn alákàrà títí gbogbo àkàrà fi tán ní ìlú. Jeremiah sì wà ní àgbàlá ilé túbú. Ṣé o gbọ́? Ṣé o ti rí ìyà? Ṣé ẹ ti rí ìyà ìpè títí àkàrà fi tán nílùú? Oh my God of Nazareth. Ẹ̀yin pásítọ̀ wòlíì bọ́ta, orú ìpè wo la pè yín sí títí àkàrà fi tán? Ta ló ti gba orú ìpè yẹn nínú wa tí ò sí ohun tó máa jẹ títí nǹkan oúnjẹ fi tán nílùú? Kò sákàrà mọ́, wọ́n fún ní àkàrà kọ̀ọ̀kan lójú. O mọ bí ẹni yẹn ṣe máa rí àkàrà ẹyọ kan lójúmọ́ nínú ààwẹ̀ lọ́sàn-án lóru. Wọ́n ti mọ́lẹ̀ wọn náà ti tìwọ́. A ti wà ní 38.
ó mọ̀ tí fi wèrè pé Jésù báyìí o, ẹ ti wáyé lọ dànù, ẹ ti lọ gba aláfọ̀ṣẹ, olúgbòhùn lẹ fi ọpẹ́rẹ́tì torí pé ẹ fẹ́ ṣiṣẹ́ Olúwa. Wọ́n ju Jeremáyà sínú kànga gbígbẹ, ṣé o tún gbọ́? Kànga gbígbẹ wo náà ti jù yín sí o? Ẹ̀yin wólíde wólíá páìtọ̀, kànga gbígbẹ wo ló ti wà tó o mọ̀ wípé iṣẹ́ Olúwa ni mò ń ṣe, ojú rẹ ti rí nǹkan yìí? Kànga wo nìwọ wà o tó o ti wẹgbẹ́ awo lọ? Ó mà ṣe o. Nígbà náà ni Sefatiah ọmọ Matani àti Gedianiah ọmọ Pasuri àti Jaku àti Jukali ọmọ Selemiah àti Pasuri ọmọ Makia gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Jeremáyà ti sọ fún gbogbo ènìyàn wípé báyìí ni Olúwa wípé ẹni tí ó bá jókòó ní ìlú yìí yóò kú nípa idà, nípa ìyàn àti nípa àjàkálẹ̀ àrùn. Ẹni tí ó bá sì jáde tọ̀ àwọn ará Kédíà lọ yóò yè, a ó sì fi ẹ̀mí rẹ̀ fún bí ìkógun, yóò sì yè. Báyìí ni Olúwa wípé lóòótọ́ a ó fi ìlú yìí lé ọwọ́ ogun ọba Bábélì, ẹni tí yóò kó. Àwọn ìjòyè sì sọ fún ọba pé jẹ́ kí a pa ọkùnrin yìí sọ́tán. Ìran yìí ti ń pọ̀ ojú o. Ikú ni ẹja pàjáre ègbó ni ẹ̀ka pa wòlíì, ẹja pa wọn Jeremáyà, ẹja pa torí pé ó ríran sí wọn, ó sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ikú ẹja pa ọkùnrin yìí, nítorí báyìí ni ó mú ọwọ́ àwọn ológun tí ó kú ní ìlú yìí rọ̀ pẹ̀lú àwọn gbogbo ènìyàn, ní sì sọ irú ọ̀rọ̀ báyìí fún wọn, nítorí ọkùnrin yìí kò wá àlàáfíà àwọn ènìyàn yìí bí kò ṣe ibi wọn. Praise the Lord. Ṣé ti rí? Ṣé Jeremáyà ló jẹ̀bi àbí àwọn fúnra wọn tí wọ́n ṣẹ̀, tí wọ́n gbọ́ràn, tí wọ́n sin òrìṣà, tí wọ́n kọ Ọlọ́run sílẹ̀? Ọlọ́run wá sọ fún wọn wípé ẹni tó bá ti tọ ará Kédíà lọ ogun lọ, òun ló máa yè. Ṣé rí pé ìran yẹn solid? Ṣé kẹ́nìkan bí orú mi báyìí kí nǹkan jíṣẹ́ fún Nàìjíríà pé Olúwa ní ẹni tó bá ti tọ Boko Haram lọ ló máa yè? Exactly. Ẹ wo bí ìran yẹn ṣe rí nìyẹn o, pé àwọn Boko Haram báyìí wọ́n jogun, wọ́n kógun jàyàn, wọ́n pààyàn, kí wòlíì kan wá dìde báyìí wípé Olúwa ní torí àìgbọ́ràn yín ogun Boko Haram yóò wá jà yín, ẹni bá wá ti tọ̀ wọ́n lọ òun ni ààyè, àwọn ará wa bógun lọ, àdàbí ẹni tó bógun lọ. Bẹ́ẹ̀ tó bá dúró sí ìlú yìí ó máa kú torí àwọn Boko Haram ń bọ̀. ṣé àwa náà ò ní sọ wípé àbórí ẹ̀ tí mo tiẹ̀ jẹ́rìí àwọn ọmọ Nàìjíríà, ìsìn la máa sọ fún bo ohun tó ṣẹlẹ̀ sí Jeremáyà yìí náà máa sọ, wọ́n lè ní ẹ̀sọ̀ kò pa. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ohun tó ń ṣẹlẹ̀ nísìn òun ló ṣẹlẹ̀ sí Jeremáyà ìgbàanì, wípé ogun ń bọ̀, ẹnìkan bọ̀ àwa jà yín lógun. Kí náà máa ṣe fún wòlíì? Ikú ni wọ́n á ní ẹ pa, wọ́n á máa sọ pa, bó ṣe máa ṣe fún nìyẹn. Ẹja lọ. Sédékíà ọba sì wípé wò ó wà ní ọwọ́ yín, nítorí ọba kò lè ṣe ohunkóhun kan lẹ́yìn yín. Ṣé ti gbọ́? Wọ́n fún ọba ní advice, ó wà lọ́wọ́ yín, èmi ò lè ṣáàdá nǹkan kan ṣe lẹ́yìn gbogbo yín. Ẹ jẹ́ ibi tí ẹ ti rí wípé ọba kì í dámọ̀ràn pa nìyẹn, pé àti ìjòyè àti ọba gbogbo wọn náà jọ ń ṣe kí ni o, náà jọ ń ṣèjọba. Praise the Lord. Ẹja lọ. Wọ́n sì mú Jeremáyà, wọ́n sì sọ ọ́ sínú ihò Mákíà ọmọ Ameneki tí ó wà ní àgbàlá ilé túbú. Wọ́n fi okùn sọ Jeremáyà kalẹ̀ nísàlẹ̀, omi kò sí nínú ihò náà bí kò sí ẹrẹ̀. Jeremáyà sì rì sínú ẹrẹ̀ náà. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí? Ẹ ti rí ojú ohun tí ìyà ẹni ìpè ń jẹ. Ẹ ti mọ tó ń jẹ́ ìpè, wípé ṣé tó bá jẹ́ wípé tí ì bá ṣe ìpè, ṣé ó máa lọ sínú ẹrẹ̀? Ṣó máa bọ́ sínú ihò? God bless you sir, àbí mà ni? Thank you. Ṣé ó máa bọ́ sínú ihò?
ṣé tó bá jí òpùrọ́ náà ní Jeremiah ṣé bó máa sọ sweet mouth fún wọn ni Olúwa ní àlàáfíà bí àwọn wòlíì àwọn Sédékíà ṣe ń sọ àlàáfíà náà sọ pẹ̀lú ìwà o àlàáfíà. Tó bá jí àwọn ará church ká á ní sọ̀rọ̀ dúdú fún wa ní o kì í ṣe pé kẹ́ máa sọ ìran ikú o ṣé wọ́n sọ ṣọ́ọ̀ṣì yín rí ó bá ti rí wòlíì kan tó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ikú ẹ wo iye èwo ni wo ikú nìkan ni wọ́n máa ń rí ni o ò ríran rere Ọlọ́run ó sọ̀rọ̀ rere fún wọ àfi èèyàn máa kú àfi èèyàn máa kú kò tí ì ṣẹlẹ̀ rí ṣé ẹ bìlí pé òun náà lè yí òun padà kóun náà bẹ̀rẹ̀ sí sọ kátikàti nígbà tí àlàáfíà ò sí kó ní àlàáfíà wà ó kó mọ̀ bá jìyà ṣùgbọ́n rárá ó ń sọ ohun tí Ọlọ́run wí gangan ṣé o ti wá rí wípé kò easy o ti mọ ohun tó ń jẹ́ ìpè wípé àìmọ́ṣe wà lórí ìyẹn ohun tí mo bá wí ló gbọ́dọ̀ wí ṣe bẹ́ẹ̀ ni àti ìtìká ohun tí mo bá sọ ni kó o sọ tó o bá sọ mo máa lù ẹ́ pa oh God ìwọ ẹni ìpè ṣe bí gbogbo yín lẹ nípè rẹrẹrẹ nísìn I'm calling ó pè mí o mẹ́mọ̀ ìgbà tó rí kọ́ ọ ẹbí léèrè pé orí iṣẹ́ wo náà ni ó lọ ṣe iṣẹ́ wo náà ni ìpè wo ló ṣe inú ìwò kìnìún náà ni ó mọ̀ sọ àbí kí ni ìpè tiẹ̀ àbí torí pé o ti dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ lóró bó ẹni ìpè ni ẹ ṣé ṣọ́ọ̀ṣì tó o dá sílẹ̀ yẹn lóró bí ẹni ìpè ṣé bó o ti rí nǹkan tí ojú ẹni ìpè ń rí orí ojú Jeremiah rí wọ́n fi sínú ìwò yàtọ̀ sínú túbú tó ti wà torí pé ó sọ̀rọ̀ Ọlọ́run wọ́n tún mú kúrò níbi tó àwọn fi sínú ìwò ìsàlẹ̀ inú ẹ̀rẹ̀ ó rì síbẹ̀ ibi mélòó lẹ ti rì iṣẹ́ ìránṣẹ́ wo ni wọ́n rán yín kí ni ìlàkọjá yín nínú ìpè torí gbogbo yín lẹ ti gbé pèlè rí báyìí àníyá mo ní pé ó pè mí o ogun ayé ò ní borí wa ẹjá lọ. Nígbà tí Ebedi-Meleki ará Ethiopia ìwẹ̀fà kan tí ó wà ní ilé ọba gbọ́ pé wọ́n fi Jeremiah sínú ihò ọba jókòó nígbà náà ní ẹnubodè Benjamini Ebedi-Meleki sì jáde láti ilé ọba lọ ó sì sọ fún ọba wípé olúwa mi ọba àwọn arákùnrin wọ̀nyí ti ṣe ibi ní gbogbo èyí tí wọ́n ti ṣe sí Jeremiah wòlíì pé wọ́n sì ti sọ sínú ihò ebi yóò sì fẹ́rẹ̀ pákú ní ibi tí ó gbé wà nítorí oúnjẹ kò sí mọ́ ní ìlú ṣé o ti gbọ́ oúnjẹ ò sí mọ́ nílùú o ìwàhálà ti dé ìyàn ebi àfẹ́ pákú ebi mélòó ló ti pa ẹ́ kó tó lọ wọ àwo bọ̀dáwò ilé ebi mélòó ló ti pa yín kẹ́ tó lọ máa ṣàwọ́rò ebi mélòó ló wà ní Nàìjíríà yìí báyìí tó jẹ́ kẹ́ wọ àwo lọ kò sí àwo tẹ́ ẹ̀ mọ̀ lónìí òṣòlẹ̀ kẹ́ tó lọ máa sọ sólẹ̀ burúkú iṣẹ́ Olúwa mélòó ló tí ì ṣe débẹ̀ kó tó lọ sọ sólẹ̀ ṣé bó gbọ́ kò sí oúnjẹ lílùú mọ́ ebi àsìfẹ́ ẹ̀ pákú níbi tó wà nínú ihò ebi yóò fẹ́ pákú ní ibi tí ó gbé wà nítorí oúnjẹ kò sí mọ́ ní ìlú nígbà náà ni ọba pàṣẹ fún Ebedi-Meleki ará Ethiopia wípé mú 30 ènìyàn lọ láti ìhín lọ kí o sì fa Jeremiah sókè láti inú ihò kí ó tó kú. Praise the Lord. Ṣé ti gbọ́ wọ́n ní ẹ lọ mú un jáde èmi náà sọ àsọtẹ́lẹ̀ àwa ẹni ìpè ní tòótọ́ gbogbo ń tà ń là kọjá nínú ìpè tó ń gbomijé lójú wa tó jẹ́ àìmọ́ṣe wà lórí wa tí ò jẹ́ abẹ́gbẹ́ pé tá a lè ṣe bó ṣe wù wá lórúkọ Jésù Ọlọ́run máa fara dẹ̀ wá gbogbo ń tó ń gbomijé lójú èmi àti ẹ inú àhámọ́ tá a wà Ọlọ́run máa fà wá jáde gbogbo ènìyàn gbọ́ ọ̀rọ̀ àṣẹ èmi ò mọ inú ihò tí ayé rẹ wà èmi ò mọ inú túbú tá a dì ọ́ mọ́ èmi ò mọ ibi tíṣẹ́ rẹ ti ń rákòrò lórúkọ Jésù Kristi Ọlọ́run máa tú ẹ sílẹ̀ ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀ iṣẹ́ rẹ gba ìtúsílẹ̀ ilé ọmọ rẹ gba ìtúsílẹ̀ ọmọ rẹ gba ìtúsílẹ̀ aya rẹ gba ìtúsílẹ̀ ibi tí a dè wá mọ́ Olúwa tú wa sílẹ̀ ó ní ẹ lọ fà jáde kó tó kú
ọpẹ́lọpẹ́ ta ni o Ebedimeleki ẹjá lọ. Ebedimeleki sì mú àwọn ènìyàn náà pẹ̀lú rẹ̀ ó sì lọ sí ilé ọba lẹ́bàá ìyàrá ìṣúra ó sì mú àkísà àti òṣùká láti ibẹ̀ wá ó sì fi okùn sọ wọ́n kalẹ̀ sí Jerimaya nínú ihò. Ebedimeleki ará Etiópíà sì sọ fún Jerimaya pé fi àkísà àti òṣùká wọ̀nyí sí abẹ́ abíyá rẹ lórí òkun. Jerimaya sì ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì fi okùn fa Jerimaya sókè wọ́n sì mú gòkè láti inú ihò wá. Jerimaya sì wà ní àgbàlá inú túbú. Ìyẹn ò ní pálásì náà mú wá o, ṣe bẹ́ẹ̀ ti rí inú túbú ni o, ṣùgbọ́n kò wá ṣenú ihò mọ́, inú túbú túpẹ̀. Ṣé o ti rí òun ní tó bá gbọ́ lẹ́kṣọ̀ ohun tó ń pè ní ìpè, ẹni ìpè a máa ń sáré pé kí ló èmi kẹ̀ èyí tí ìpè ti di méjì náírà lórí ní chọ́ọ̀chì kankan lónìí kọ́tọ́rí mo ti joyè wòlíì ṣé ìgbà tẹ́ joyè yẹ kí wá ni mo ti dé ní ìpè nìyẹn mo ṣe máa lọ dá chọ́ọ̀chì ilẹ̀ náà wáyé mo ṣe máa rẹ́ǹtì ṣọ́ọ̀bù láì rán wọn mọ̀ túmọ̀ tí wọ́n bá ti joyè yẹn wọ́n ti rò bí wọ́n ti joyè wòlíì wọ́n ti dé ní ìpè nìyẹn. Who does that? Who told you? Ṣé butter and bread ló pé ṣé o mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́bẹ̀ lọ́jọ́ àwọn bàbá yẹn, àwọn bàbá tó nípè tó mọ ohun tó ń jẹ́ ìpè àtìgbà tó wà àtìgbà tí ò wọ̀. ìyà ni ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ sórí wípé ohun tí ojú ẹ máa rí ohun tí wàá bá pàdé àìmọ̀ṣe ni o ò dé gbọ́dọ̀ mú kan mọ́kan bí n bá ṣe sọ fún ẹ gan ló ṣe mọ̀ sọ. ó yàtọ̀ sẹ́yìn ẹ tí ì rí nǹkan kan ẹ ti gborí TikTok lọ ewé àbámọ̀dá ewé músìmùsìn ewé kìnní kan ó bá japọ̀ fi gún ọ̀sẹ̀ pọ̀ ẹ mọ̀ fi wẹ̀ ajíádé ẹ̀rọ náà là ọ̀nà àlà rí ebi náà ṣáàdé rí o ebi tẹ ẹ bá mú akọ ẹ bá mú abo. ẹ̀yin olólùfẹ́ rẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.